mọ́yé mùsùlùmí omi ló máa wò pé bọ̀bá kéde yìí ó dẹ̀ ń jẹ́ orúkọ mùsùlùmí ó ń jẹ́ Abdulateef ló wá ń gbógun ti ẹ̀sìn Islam tó yìí kò ń ṣẹjọ́ mi náà àwọn àfáà tó wá sọ mí lórúkọ lọ́jọ́ súná wọ́n ti kówó lẹ́rí wọ́n kówó ọmọ lọ ni wọ́n kówó olúwa ẹ̀ lọ ẹ wá sọ pé gbogbo báyìí ń kówó sápò òun ni mò ń fojú kọ̀kọ̀rọ̀ wò wọ́n níbi tó tẹ́ mi sí. yẹ́rì òun wówó ó wá gba bíbá yìí lọ ìyá ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ instead kó lọ síbí kó lọ wo nǹkan tó ṣe ń bẹ̀ ìpele nípele ni and nǹkan tó dẹ̀ tún wà ń bẹ̀ ni pé gbogbo nǹkan tó máa ṣe fún ẹ ń bẹ̀ is for free tó bá ti wá kọ́ṣẹ́ mọṣẹ́ tán certificate náà ọ̀fẹ́ tún ni akéde ń sọ fún yín ṣẹ́rí téèyàn bá rẹ́ni bálà ọ làwọn yá bọ̀rọ̀ nísìnyí akéde ń fún yín láwọn secret kan tó yẹ pé ẹ̀yin náà lè benefit inú ẹ̀ ń ṣe bíi pé ẹ̀ gbọ́ gbọ̀dọ̀ ẹgbẹ́ bí mo sọ pé I speak in tongues I see the Holy Spirit ẹ máa believe akéde Abdulateef tó di akéde inú mi dùn the most happiest day lọ́jọ́ tí mo change orúkọ mi sí akéde wọ́n ń pè mí ní Abdulateef Lateef kọ́ ọlọ́run jàjà gbólúwa ò jalè torí wọ́n gbìyànjú ní Lateef ẹ wo ẹ̀yin tí akéde ó pọ̀.